A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́gùnmadẹ Àìjẹrandán. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti ṣe àpèjúwe ikú aya gómìnà àtijọ́ fún ìpínlẹ̀ Ìyáàfin Lucia Ọ̀nàbọ̀wálé Ọ̀nàbánjọ ní òpin sí ìran ológo. Gómìnà sọ èyí níbi ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀ sí ẹbí gómìnà àtijọ́ fún ìpínlẹ̀ Ògùn Olóyè Victor Ọlábísí Ọ̀nàbánjọ lórí ìpapòdà Ìyáàfin Ọ̀nàbánjọ lẹ́ni ọdún 101 bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Ìyáàfin Ọ̀nàbánjọ gbé ìgbé ayé àwòkọ́ṣe tí ó kún àti ìgbé ayé tí wọ́n fi sílẹ̀ fún Ọlọ́run, ẹbí àti ọmọ aráyé. Gómìnà ní Màmá Ọ̀nàbánjọ dúró ti ọkọ rẹ̀ olóògbé Olóyè Ọlábísí fún gbogbo àkókò tó fi ń jìjàgbara fún ìjọba tiwantiwa, ẹ̀tọ́ ọmọnìyàn àti ìdájọ́ òdodo ní Nàìjíríà. Lẹ́yìn-ò-rẹyìn, màmá ti darapọ̀ mọ́ ọkọ rẹ̀ báyìí nínú ògo. Abíọ́dún ṣàlàyé wípé màmá jẹ́ ohun àmúyẹ àti orísun ìdùnnú fún gbogbo àwọn tí wọ́n mọ̀ ọ́n. Ó ní àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé ẹ̀mí gígùn àti àfojúsùn rẹ̀ fún ìdàgbàsókè, bí ó ti gbà á ládùúrà kí Ọlọ́run fún ẹbí Ọ̀nàbánjọ, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ní okun àti ní àtẹ̀mọ́ra. Ẹgbẹ́ Pan Niger Delta Forum (PANDEF) ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni méje 7-member ad hoc láti fi dásí fàákàjà ọ̀rọ̀ òṣèlú tuntun tí ó bẹ́ sílẹ̀ láàrin gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àti aṣíwájú rẹ̀ Nyesom Wike. Pẹ̀lú èròǹgbà àti mú àlàáfíà jọba ní ìpínlẹ̀ Rivers, PANDEF kàn pa fún ìgbìmọ̀ olùlàjà kí wọ́n yanjú aáwọ̀ kí wọ́n sì rí i dájú wípé àlàáfíà jọba nídìí ìṣèjọba ìpínlẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì. Ìgbìmọ̀ níbi tí AGF àná Àgbàmọ̀fin Kanu Àgàbí ti jẹ́ alága ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìlú Àbújá. Obende Damingo ni yóò ṣe igbákejì alága nígbà tí akọ̀wé PANDEF Godwin Okotie yóò jẹ́ akọ̀wé ìgbìmọ̀. Lára àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ yòókù láti rí Michael Jiofo, Ezen Nduese àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbésẹ̀ yìí ń wáyé láàrin ìgbésẹ̀ ìyọnípò tí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers gbé tako Fubara. Èyí ni ìgbà kẹta tí ilé ìgbìmọ̀ gbìyànjú àti yọ Fubara nípò láti ọdún 2023 tí ó ti ń ní fàákàjà pẹ̀lú Wike. Níbi ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ni alága gbogbogbò PANDEF Godwin Sigali ti rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n bu ọ̀wọ̀ fún ìgbésẹ̀ ìgbìmọ̀ kí wọ́n sì tẹ̀lé gbogbo àlàkalẹ̀ wọn. Sigali ní gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ẹgbẹ́ PANDEF àti adarí tí ó walẹ̀ jìn ní ẹkùn Niger Delta, ìgbàgbọ́ àwọn ni wípé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ni yóò fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìlànà àti àbájáde ìgbìmọ̀. Ìjọba ìpínlẹ̀ Jigawa ti ṣe ìkìlọ̀ fún àwọn principal boarding school káàkiri ìpínlẹ̀ tako màgòmágó tí wọ́n ń ṣe pẹ̀lú ètò oúnjẹ àwọn akẹ́kọ̀ọ́. Ọjọ́ 7 oṣù Kínní ọdún yìí ni ìjọba ìpínlẹ̀ lé ọ̀pọ̀ àwọn agbaṣẹ́ṣe oúnjẹ food contractors àwọn akẹ́kọ̀ọ́ lórí àìṣòtítọ́, jìbìtì àti ayédèrú oúnjẹ tí wọ́n kó wá sí ilé-ìwé pẹ̀lú àlékún iye akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe sí àwọn boarding school mìíràn. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn oríṣiríṣi ẹ̀sùn tí wọ́n ti gbà láti ọ̀dọ̀ àwọn òbí àti ará ìlú pẹ̀lú àwọn àbẹ̀wò tí wọ́n ṣe sí ilé-ìwé lójijì láti ministry. Ìgbésẹ̀ ìkìlọ̀ yìí wáyé lẹ́yìn àbẹ̀wò tí wọ́n ṣe léraléra ní Girls Model Boarding School Kodai ní Dutse, níbi tí Kọmíṣánná Hawa Sankara ti júwe ilé fún principal lẹ́yìn tí wọ́n ṣe àwárí 30% inflation lórí iye akẹ́kọ̀ọ́ tí ó yàtọ̀ sí òǹkà tí wọ́n ṣe tẹ́lẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n yan igbákejì rẹ̀ kí ó máa délé títí wọ́n á fi ẹlòmíràn rọ́pò rẹ̀. Ṣùgbọ́n Sankara ṣe àkíyèsí wípé ìyàtọ̀ ti wà nínú oúnjẹ tí wọ́n ń pèsè fún akẹ́kọ̀ọ́, bí ó ti ní wọ́n ń pèsè oúnjẹ tó ṣara lóore yàtọ̀ sí èyí tí wọ́n fún wọn jẹ tẹ́lẹ̀. Ó ní mínísítírì yóò tẹ̀síwájú àti máa ṣe àbẹ̀wò òjijì unannounced visit sí gbogbo ilé-ìwé kí wọ́n lè rí i dájú wípé gbogbo ilé-ìwé ni ó tẹ̀lé àṣẹ, nítorí kò sẹ́ni tí kò ṣeé mú bí a bá ń sọ nípa ìgbáyégbádùn àwọn akẹ́kọ̀ọ́. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ SSS ti ṣí ìwé ẹ̀sùn tuntun lórí ìwádìí Attorney General àti Mínísítà àná fún ìjọba àpapọ̀ Abubakar Malami lẹ́yìn ìròyìn wípé wọ́n ṣe àwárí ohun ìjà olóró ní ilé rẹ̀ ní Birnin Kebbi, ìpínlẹ̀ Kebbi.
Ìròyìn jábọ̀ wípé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ EFCC ni ó ṣe àwárí nǹkan wọ̀nyí níbi wọ́n ti lọ tú ilé rẹ̀ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìwádìí tí wọ́n ń ṣe lọ́wọ́, ṣùgbọ́n nítorí ìwádìí lórí ohun ìjà olóró kò sí lára iṣẹ́ àjọ EFCC ni wọ́n fi yọ̀ǹda ẹ̀sùn fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ SSS láti tẹ̀síwájú nínú ìwádìí. Ó wá kù sí ọwọ́ Malami láti ṣàlàyé ibi ó ti kó àwọn ohun ìjà olóró tí wọ́n bá ní ilé rẹ̀. Orísun ìròyìn kan láti ọ̀dọ̀ àjọ EFCC ní Malami kò tíì parí gbogbo gbèdéke tí ilé-ẹjọ́ fún un kí ó tó lè gba ìyọ̀ǹda kúrò ní ọgbà ẹ̀wọ̀n Kùjé títí di àsìkò ìkóròyìn yìí jọ. Malami kò tíì fèsì ní gbangba lórí ẹ̀sùn ohun ìjà olóró tí wọ́n bá ní ilé rẹ̀. Ìjọba àpapọ̀ ti ya N1.8 trillion sọ́tọ̀ láti fi yanjú gbèsè tí wọ́n jẹ àwọn iléeṣẹ́ agbaṣẹ́ṣe fún ìjọba àpapọ̀ lórí àwọn iṣẹ́ àkànṣe ńlá tí wọ́n ń ṣe lọ́wọ́. Èyí jẹyọ nínú ìṣúná fún ọdún 2026 tí ó ṣì wà níwájú ilé ìgbìmọ̀ àgbà. Owó yìí ni yóò yanjú gbogbo iṣẹ́ àkànṣe fún ọdún 2024. Bákan náà ni wọ́n ya ọgọ́rùn-ún bílíọ̀nù náírà sọ́tọ̀ fún àwọn agbaṣẹ́ṣe lórílẹ̀-èdè indigenous contractors. Ìjọba àpapọ̀ ní ètò ìṣúná tí wọ́n ṣe àgbékalẹ̀ sí ilé ìgbìmọ̀ ṣe àfihàn wípé ìjọba mú ọ̀rọ̀ àwọn agbaṣẹ́ṣe àti iṣẹ́ àkànṣe lọ́kùnkúndùn pẹ̀lú iye owó tí wọ́n ti yà sọ́tọ̀ fún gbèsè iṣẹ́ tó ń lọ lọ́wọ́ àti iṣẹ́ tuntun. Èyí ń wáyé bí ìjọba àpapọ̀ ṣe ṣíṣọ lójú àdéhùn tuntun tí wọ́n ní pẹ̀lú ẹgbẹ́ àwọn olùkọ́ ifásitì ASUU bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní àyípadà ọ̀tun láti mú ìgbẹ́kẹ̀lé àti ojúlówó ètò ẹ̀kọ́ wà ní iléèwé gíga Nàìjíríà. Mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá níbi àgbékalẹ̀ ìwé àdéhùn tí ó wáyé ní ìlú Àbújá ní èyí ṣe àfihàn àfojúsùn Ààrẹ Bọ́lá Tinubu fún ètò ẹ̀kọ́ tó yè kooro. Mínísítà ní ààrẹ fúnra rẹ̀ ni ó gba ìṣàkóso àti yanjú aáwọ̀ ọlọ́jọ́ pípẹ́ tí ó ti ń da iléèwé gíga láàmú fún ọdúnmọ́dún. Ó ní àjẹmọ́nú owó àwọn òṣìṣẹ́ fásitì ni wọ́n ti ṣe àtúpalẹ̀ tí wọ́n sì ṣe àlékún rẹ̀ sí ìdá 40 nínú ọgọ́rùn-ún 40% increase láti fi ṣe móríyá fún wọn pẹ̀lú oríṣiríṣi àǹfààní mìíràn tí ìjọba tún là kalẹ̀ láti mú ìdíwọ́ kúrò nínú ètò ẹ̀kọ́. Bí ìdìbò ọdún 2027 ṣe ń súnmọ́lé ní ìpínlẹ̀ Èkó, gómìnà àná fún ìpínlẹ̀ Èkó Akinwumi Ambode ti ń farahàn bí àwọn alágbára àárín ẹgbẹ́ ṣe ń wòye lórí kí wọ́n sún èròǹgbà Ṣèyí Tinubu fún ipò gómìnà di ọdún 2031. Ìdíje yìí ti ń gbáradì láti jẹ́ ọ̀kan lára ìdíje tí yóò lágbára jù pẹ̀lú bí àwọn alágbára ṣe ń du ipò. Ṣèyí ọmọkùnrin Ààrẹ Bọ́lá Tinubu ní àwọn ẹgbẹ́ ọ̀dọ́ kan ní ilẹ̀ òkèèrè rí gẹ́gẹ́ bí ẹni ipò gómìnà tọ́ sí. Ṣùgbọ́n ìgbésẹ̀ yìí ni a gbọ́ wípé ó dọwọ́rú fún ìgbìmọ̀ Governors Advisory Council (GAC) bí Ṣèyí ṣe kọ̀ àti ṣe èròǹgbà rẹ̀ tàbí gbọ́ ọ̀rọ̀ kankan lẹ́nu bàbá rẹ̀. Àpẹẹrẹ fi ojú hàn wípé Ambode ni àwọn alágbára àárín ẹgbẹ́ òṣèlú fojú sí láti padà wá parí sáà rẹ̀ kejì kí ó lè ṣí ààyè sílẹ̀ fún Ṣèyí Tinubu ní ọdún 2031. Gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí wó gbogbo ibi ìpamọ́ àwọn adàlúrú ní ìjọba ìbílẹ̀ Okene. Ìgbésẹ̀ yìí bẹ̀rẹ̀ pẹ̀lú wíwó ibi ìpàgọ́ àwọn afurasí Islamic West African Province (SWAP) ní Sambel Idoji lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìkọlù ní agbègbè. Ìròyìn jábọ̀ wípé oṣù díẹ̀ sẹ́yìn ni onímọ̀ ẹ̀sìn Islam Sheikh Gumi ṣe ẹ̀sùn wípé 90 nínú ọgọ́rùn-ún ìkọlù àwọn adàlúrú tí wọ́n ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kogi àti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn jẹ́ àwọn ọ̀dọ́ Ìbìrà. Bákan náà ni wọ́n ní adarí ẹgbẹ́ adàlúrú Ansaru tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún fi ọwọ́ ṣìkún òfin mú láìpẹ́ yìí ni ó lọ́wọ́ nínú ìkọlù tí wọ́n ṣe sí ìjọ Deeper Life ní Okene. Ṣùgbọ́n gómìnà lérí àti wú gbogbo wọn ti gbòǹgbò kí àlàáfíà lè jọba ní ìpínlẹ̀ Kogi. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti wọ́gi lé ẹ̀sùn ìwà ọ̀daràn tí ìjọba àpapọ̀ pè tako aṣòfin tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpo-Uduaghan tí èyí fi fòpin sí ìjà òfin tí ó ti dá awuyewuye sílẹ̀ lórílẹ̀-èdè. Àkọọ́lẹ̀ ilé-ẹjọ́ ṣe àfihàn wípé ọ́fíìsì Attorney General orílẹ̀-èdè ni ó fi ìwé lórí wíwọ́gi lé ẹ̀sùn léde tí ó mú ilé-ẹjọ́ wọ́gi lé ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n pè síwájú àkókò yìí tako aṣòfin.
Nígbà tí ó ń fèsì, adájọ́ CN Orji ní òun ti gba ìwé láti wọ́gi lé ẹ̀sùn bí ó ti ní ilé-ẹjọ́ ní ìrètí wípé ìgbésẹ̀ yìí yóò pèsè ààyè sílẹ̀ fún ìkóraẹni-níjàánu àti ìbọ̀wọ̀ fúnra ẹni fún àǹfààní ìlànà òfin ìṣèjọba tiwantiwa. Aṣòfin Akpoti Uduaghan ṣe àpèjúwe àbájáde ẹ̀sùn yìí ní èyí tí ó fi ipò rẹ̀ múlẹ̀. Ó ní àbájáde yìí fìdí ìgbàgbọ́ rẹ̀ múlẹ̀ lórí ìlànà òfin. Òun kò ní yínsẹ̀ nínú ojúṣe òun sí ará constituency àti máa dáàbò bo ẹ̀tọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè. Olórin ẹ̀mí Bùnmi Akínàánú tí gbogbo ènìyàn mọ̀ pẹ̀lú orin rẹ̀ tí ó mìlú tìtì "Omijé ojú mi" ti di olóògbé. Ìkéde ikú yìí jẹyọ nínú àtẹ̀jáde ráńpẹ́ lórí Instagram láti ọwọ́ akẹgbẹ́ rẹ̀ Ayọ̀ Melody gẹ́gẹ́ bí aṣojú mọ̀lẹ́bí. Àtẹ̀jáde tí wọ́n ṣe àfihàn pẹ̀lú àwòrán olóògbé àti fọ́nrán òkú rẹ̀ ṣe àfihàn wípé ó kú sí ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkó. Ikú Akínàánú wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí ó béèrè fún ẹ̀bẹ̀ àdúrà àti ìwòsàn láti òkè wá Divine Healing bí ó ti ń wọ̀yá ìjà pẹ̀lú àìsàn ẹsẹ̀. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles na Fáráò pẹ̀lú àmì ayò 4-2 níbi penalties tí ó wáyé lánàá ọjọ́ Àbámẹ́ta láti fi gba ẹ̀yẹ idẹ bronze medal níbi ìdíje 2025 African Cup of Nations lẹ́yìn àgbábùtà ìpele kẹta tí ó wáyé ní Stade Mohamed IV ní Casablanca. Ìdíje yìí parí pẹ̀lú goalless lẹ́yìn 90 minutes tí ó fi agídí mú ìdíje yìí wọ penalty shootout níbi tí goalie Stanley Nwabali ti kanra mọ́ bọ́ọ̀lù láti ọ̀dọ̀ Mohammed Salah àti Omar Mamouche tí Nàìjíríà fi wà ní ìpele kẹta third place níbi ìdíje AFCON ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú ìtàn. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá subscribe sójúnà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.